الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún Ọlọ́run nígbà tí mo sọ wípé adúpẹ́ fọ́lọ́run hardly ni mo fi gbóhùn èèyàn kan ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wà ń bì bóyá a mọ̀ pé Ọlọ́run ṣoore kankan fún wa. Tá a bá mọ̀ pé Ọlọ́run ṣoore fún wa ẹ jẹ́ kí gbólóhùn alhamdulilayi kó rinlẹ̀. Ẹ gbà mí ohùn àwọn ìyá wa nìkan ni mo gbọ́ o. A dá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó ta tẹ́ǹtì ìdùnnú fún wa níbí ní ọ̀sán yìí. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà méjì náà ló pín sí. Bí a bá kóra wa jọ lórí ayọ̀, ìdùnnú, ọpẹ́, ìmoore sọ́lọ́run, a kóra wa jọ lórí ìdàkejì. Nítorí pé Ọlọ́run ọba àlékè ọlá kò promise wa pé bóun bá ṣoore fún wa, bóun bá dùn wá nínú, a máa gba oore àti ìdùnnú yìí lọ perpetually. Ọlọ́run á máa fi àwọn nǹkan kan mix ẹ̀. Ó làwọn bàbá mi nílẹ̀ Yorùbá máa sọ wípé tibitire la dá lé ayé. Bó bá dùn díẹ̀, á tún kàn díẹ̀. Wà á nà wúwà di àkàwà àbùkọ́. Ọlọ́run ọba tí panilẹ́kún, ọba tí panilẹ́rìn. Oríkì yẹn it's exclusively for Allah. Òun lọ́ba tí panilẹ́kún. Òun lọ́ba tí tún ṣe kíni tí ó máa ń pani lẹ́rìn. Béèyàn bá wo gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ wà níkàlẹ̀, bẹ́ẹ̀ bá tá a bá fẹ́ wulọjá ìsà àwọn àgbàlagbà, tá a bá ní béèyàn bá dọ́dọ̀ bàbá wa, èèyàn ò lè bẹ́kún wọlé kéèyàn má bẹ́rìn jáde. Ẹ rí i pé inú ẹni tẹ́ ń sọ bẹ́ẹ̀ sí á dùn pé èèyàn bẹ́kún wọlé ó wá bẹ́rìn jáde. That means pé a ti attribute mọ́ pé àti attribute mọ̀ wípé apanilẹ́rìn ni. Ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ pé ẹ wo bàbá wa kábíyèsí, ọba apanilẹ́kún kò ní láìkẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá kí Ọlọ́run bẹ́ẹ̀, a sì sọ. Allah, he does whatever he wills. Ọlọ́run á gbé tẹ́ǹtì ìdùnnú fún wa ń bí ní ọ̀sán yìí. Agbára wa kọ́, owó wa kọ́, ìjọsìn wa kọ́, ìforíkalẹ̀ wa kọ́, ìdírẹ̀bẹ̀ wa kọ́, ìgbìyànjú wa kọ́. He just decides that mo fẹ́ pa wọ́n lẹ́rìn bí. Àwa bẹ̀ lọ́ọ̀ nínú ọlánú àná ẹ̀, ìdùnnú wa ò ní dìbànújẹ́. Àwa kí Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ò ní bẹ̀rẹ̀, dèpò bí ó tiẹ̀ wá ní òpin. Well, tí ò bá ti ní bẹ̀rẹ̀ ò ní lópin. Gbogbo àwa tá a wà ń bì abẹ̀rẹ̀ ńjọ́ kan, definitely surely òpin adébẹ́ni kọ̀ọ̀kan wa àrògbọ́n dá sí. Ètò yìí níbẹ̀rẹ̀ bá a bá fòpin sí ètò yìí nígbò bá dé stage kan, àwọn èèyàn máa yọ sẹ̀ńkọ̀ kan, òun ní nǹkan míì dé. Kódà ká la fẹ́ ṣe mọ́júmọ́, it would surely come to an end. So ìtọ́ bá ti níbẹ̀rẹ̀ yóò ní
òpin a kí àwọn àfáà wa tí wọ́n ń wọlé kọ́lọ́n ọba kó bá wa ṣe dáadáa fún yín kọ́lọ́n kó bá wa dúró tì yín wọ́n wọlé sáàrin wa jazakumullahu khairan àwọn àfáà wa tí wọ́n wọlé wọ́n ń kí bàbá ọmọ wọ́n sì ń kí àwọn àfáà irú ìjókòó báyìí ọlọ́run ní fi wọ́n yín nínú ìgbésí ayé yín gbogbo ẹni tó bá ṣàmì bẹ́ẹ̀ náà ni ó rí lẹ́yìn tí a wá kí ọlọ́run tá a wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àkójọ wa ń bì torí pé a fi ń tẹ̀lé tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ gbẹ̀yìn tọ́lọ́ ń fi ránṣẹ́ sí wa bó bá jẹ́ pé ńgbà bá dákọ̀ ànábì ààrẹ nìkan kan sọ sallallahu alayhi wa sallam a jẹ́ pé we are not in right place ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo àwa tá a wà ń bí àbójíṣẹ́ ńlá Muhammadu jà may the peace of Allah be upon him his household his companions and the generality of the Muslim ummah títí tí Ọlọ́run fi sọ wípé àsìkò tó kí n ká ilé ayé kúrò nílẹ̀ ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi adúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí i ọba tó wò wá sùnsùn ó wá ṣe wá ní mùsùlùmí olórí gbogbo ọpẹ́ tá fẹ́ dúnbí náà nìyẹn nínú ètò ọlọ́run àánú ọlọ́run a plan wípé ní ìmáa wáyé gẹ́gẹ́ bí ètò ọlọ́run dẹ̀ fi sínú agbára ẹ̀ èyí táwa ń rò ọlọ́run mọ̀ọ́mọ̀ sanction ó decree ẹ̀ ni mo wá bá àwọn celebrants of today bóyá kí n sọ pé àwọn mẹ́rin kí n mú látòrí Ameer Shabaab ẹnì kejì wọn ájí àwa tá lẹ́nì kẹrin ẹni tó bá gbà ń bì tá lẹ́nì kẹrin ọmọ irú ọmọ wo irú ọmọ wo ọmọ àlùbáríkà ọkùnrin nìkan ló gbà insha Allah 2,000 naira ọmọ tá a bí lè ní irú ọmọ wo ni ta ló tún fẹ́ gbà ọmọ àdùnnú ó di méjì ọmọ olóríire ó di mẹ́ta ọmọ ẹ̀san ó di mẹ́rin ọmọ àfọ̀kànbalẹ̀ ó di márùn lágbára Ọlọ́run ní bí ọmọ tí ó mọ̀ jájá. àwa dúpẹ́ fún ọlọ́run máa ṣoore yìí fún wa wàláì àdánwò pọ̀ lọ́wọ́ ọlọ́run a ṣe yóò wù lọ́lọ́run àfáwọn Abdulmumin a lọ síbi ìkómọ kan ẹ máa wo ṣe ọlọ́run àrà pọ̀ ẹ rí i pé ńgbà tí mo fẹ́ wọn à ní kí n ṣe wáàsí o mo dẹ̀ ti sọ fún bàbá ọmọ pé wọn à ní bínú ìgbà tí mo wo gbogbo àwọn ètò wa lẹ́ni lọ bí ọ̀nà bíi 6-7 láàárọ̀ yìí ọlọ́run á kádàrà gbogbo ètò yẹn mí ní rí kankan ṣe torí pé mò ń gbàlejò èèyàn ńlá Sheikh Ridwanullah Alagusi àwọn náà ti débì láti àná gbogbo tí mo fẹ́ ṣe lénìí mo pátì mo gbà pé ọlọ́run lọ́ba tó máa ń darí èèyàn now èyí tọ́lọ̀ ń ṣe fún wa yìí dùnú ni ó máa jẹ́ láíláí níbì kan la ti ń ṣe program báyìí ìkómọ náà ni wọ́n dáná wọ́n náwó wọ́n nára wọ́n ná gbìyànjú èrò wa pọ̀ bí ọlọ́ọ̀lọ́m asọmọ lórúkọ àwa fẹ́ máa jẹun wọ́n wá sọ fún bàbá ọmọ wọ́n ní ọmọ tá à ń ṣe kómọ rẹ̀ ti jáde láyé. èyí tí mo wá fẹ́ béèrè ni pé èyí tó lọ ń ṣe yẹn gbogbo wa sọ pé Ọlọ́run dára àbí bẹ́ẹ̀ kọ́ irú àrà wo nìyẹn ná mo fẹ́ béèrè mo dẹ̀ fẹ́ wẹ́n tó máa gbà ara àwọn kan tí wọ́n sọ pé àràkárà nìyẹn o Ọlọ́run kì í dá àràkárà ara àwọn kan wọ́n sọ pé he does whatever he will ṣàṣe yóò wù lọ́lọ́run àbí bẹ́ẹ̀ kọ́
irú àrà wo nìyẹn náà àrà kéńgé ẹ fún mi lówó torí ẹ gbà irú àrà wo nìyẹn náà ẹni àwọn èèyàn ní àràmàǹdà bá a ṣe gbọ́ àràmàǹdà àgbọ̀ ara bá ń bí náà gbọ́ ọba yá ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ọlọ́run dára tó wù bàbá ńlá ta ni ó sọ pé irú àrà wo nìyẹn ṣebí ọmọ tá à ń ṣèkómọ ẹ̀ lọ́lọ́run pè sọ́dọ̀ bọ́lọ̀ ń bá pe gbogbo àwa tá a wà lórí ìjókòó náà sọ́dọ̀ ọjọ́ náà lọ́nkọ́ ṣébi tá a wà ṣẹlẹ̀ ò lè jìn ilẹ̀ lè jìn mọ́ gbogbo wa lẹ́sẹ̀ tọ́lọ̀ ń bá ní kójò bẹ̀rẹ̀ kó máa rọná ta ní escape bọ́lọ̀ ń bá ní gbogbo àwa tá a jókòó ẹ̀mí lọ sókè ẹ̀ gbé wálẹ̀ mọ́ ta ní ọmọ ọlọ́run bàbá ọmọ ní ọlọ́run gbà ó ní òlè inna lillahi níbo la ti wá níbo la ti ṣẹ̀ wá ta ló pilẹ̀ wa ta ló lè gbà wá ta ni ó mú wa sọ́dọ̀ ta ni ń bọ́ wa ta ló ní ká máa bẹ ta ni ó pè wá bí ó ti yá níjẹ́ ọlọ́run bá sì pè wá bá bẹ́ẹ̀ nìkan ò ní sọ pé òun ò ní gbọ́ ọlọ́pàá lè pè èèyàn kan sọ wípé wá kó ní mi ò ní wá bí àsọ̀rẹ́ mi kan tó ń sá káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta bí ìjọba bá pè èèyàn lè sọ pé òun ò ní wá àìmọye tí ìjọba pè tí ò wá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àìmọye tí ọba pè tó sọ pé ẹ sọ fún kábíyèsí mi ò wá kò dẹ̀ sí ń tẹ́ ṣe kábíyèsí ò sì rí nǹkan kan fi ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mọ́lákùlù máa tún ọ wà pín ẹ̀ ọ wàá sọ fún wípé mò ń bọ̀ wàláhì ò ní dúró mú fìlà ò ní máwọ̀ tẹ́lẹ̀ ò lè dúró mú bàtà the day Allah will call you kẹ́ wá sọ pé mò ń bọ̀ kì í ṣe ti àsìkò ọlọ́m tí ilimule yakin the hour of certainty bá dé wọn àbí bàbá ẹnìkan dá o 1 million soldiers ọ̀ràn á wà tún bí ọlọ́ọ̀ni bọ́lọ̀ ń bá ju àdánwò ńlá sí wa láàrin á tún bí ọlọ́ọ̀ni pé ìwọ ọlọ́ọ̀ èyí tó jù sí wa ìdákun mọ́jú mi ìmọ̀ o àbí gbogbo àwa tá a wà ń bì ta ló ní agbára àti ẹ̀mí àti gba àdánwò sára mo fẹ́ mọ̀ kọ́ nawọ́ sókè pé èmi ọlọ́run mo ṣetán àdánwò tó bá lè gbé fún mi ta ló lẹ́nu ẹ̀ ta ló lẹ́mí ẹ̀ tí ó sọ bẹ́ẹ̀ ń bì sówà àwa bẹ́lọ̀ nínú ọlánú àánú ẹ̀ àdánwò tí ó jù gbàgbọ́ wa lọ ọlọ́run má gbé kò wá àdánwò tá a là fi ṣetán ọlọ́run má gbé kò wá ọmọ wa tí à ń kó lé ní ọmọ àlùbáríkà ọmọ àdùnnú ọmọ ayọ̀ ọmọ olóríire ọmọ àtútù ojú ọmọ àríwò ṣọpẹ́ dú ọmọ yìí kó wúlò fún rẹ̀ ẹ sọ pé wà ẹ wá bá ń fi àmì sí i kọ́lọ̀ ń jẹ́ kó wúlò fún rẹ̀ òun náà fàṣẹ tiẹ̀ sí i tó báà náà ní kọ́ máa ṣe o kọ́ máa ṣe jù bẹ́ẹ̀ lọ o bí n tó ṣe ń bá pọ̀ pàràpàpà gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀ lẹ́fọ́ dìde n tí ọ̀lẹ́nu yọ̀gbọ́n ju gbogbo wa lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ because of what torí pé a fẹ́ kú àbí ta ló fẹ́ kú ọmọ wa lénìí à ń kó jáde àdúrà kan wà tá ìṣàbà ṣe fáwọn tá à ń kó jáde ní ọjọ́ ìní ṣe é mọ̀ èyí tá ń ṣe fún yín ọlọ́njọ́ náà lè ṣe fọmọ ẹ ṣàmì èyí tá à ń ṣe fún lénìí tí àwọn tí ó sọ lọ́kọ̀ ẹ̀ wáyé tí wọ́n jókòó tí wọ́n wá ń kó jáde lénìí pé a bímọ o ẹ wo iye ọmọ ẹ̀dẹ́ ènìyàn tán fẹ́ bímọ lẹ́nu ṣe tí tí oṣù June bẹ̀rẹ̀ tọ́lọ́ sì mú wọn sọ́dọ̀ mo wà nínú ilé ńjọ́ kan ó kù ìṣẹ́jú 5 ó kù ìṣẹ́jú 2 mo wà nínú ilé ńjọ́ kan wọ́n wá kan ilẹ̀kùn wọ́n ní ẹjọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ a ní ìdí ọkọ̀ kí lẹ fẹ́ fi ṣe wọ́n ní arábìnrin kan fẹ́ bímọ àwọn wá fẹ́ kó bímọ ní hospital mo bá ní ok ẹ lọ make arrangement kẹ́ ẹ tó dé wọ́n á ti gbé mọ́tò bọ́ ọ̀tà mo wá ń dúró ìṣẹ́jú 2, 3, 4, 5 ó ti lọ àárí wọn àṣé bí wọ́n ṣe kúrò lọ́dọ̀ mi wọ́n ti rí àǹfààní míì wọ́n dẹ̀ gbé arábìnrin ó di hospital ó ń di hospital yóò máa bímọ wọ́n wá padà dé èmi wá ń expect wọn the same man tó wá bá mi pé ẹjọ́ a ní ìdí ọkọ̀ tí mo ní òsì problem wọ́n máa gbé mọ́tò wọn á fi gbé wọn lọ ọkọ̀ ló béèrè lákọ̀ọ́kọ́ ẹ̀ẹ̀kejì tí ó wọlé ó ní ìgbé a ní dígà kí náà fi dígà ṣe
wọ́n palẹ̀ rẹ̀ mọ́ nìyẹn mo ní ṣé kò sí wọ́n ní àti ìyá àtọmọ ọba tó ní wọ́n ti mú wọn sọ́dọ̀ ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá òwe sì pọ̀ wọ́n wà ní tó ẹ wo nǹkan o àti kinní kan Ọlọ́run ti gba gbogbo ẹ̀ sọ́dọ̀ ó wu Ọlọ́run kó ṣerú ilé fún wa bẹ́ẹ̀ Ọlọ́run ò ṣe Ọlọ́run lè mú ìyá kó fọmọ lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run lè mọ́mọ kó fìyà lẹ̀ kò ṣe bẹ́ẹ̀ Ọlọ́run lè máwọn méjèèjì kò ṣe bẹ́ẹ̀ àtọmọ àti ìyá agbóhùn ìyá agbóhùn ọmọ atúgbóhùn bàbá ẹnìkan ní Mallam kí ló dé ṣé bàbá náà ń bímọ ni mo lẹ́yìn ọ̀ràn tí ń jọ́ kan arábìnrin kan fẹ́ bímọ wọ́n wá ní kí ọkọ sáré lọ ra nǹkan wá wàláì ọkọ yẹn lọ òkú ẹ̀nà gbé padà but this time around agbóhùn ọmọ agbóhùn ìyá àtúwá gbóhùn bàbá ọba tó wá spí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí abẹ́lọ́ nínú ọlánú àánú ẹ̀ èyí tá a ṣe ọlọ́mọṣẹ́ àfi àlùbáríkà sí àṣekìlì ìdìbò ànílẹ̀ àlàgbèsè ọlọ́ba ṣe dáadáa fún Ameer Shabaab ọlọ́ba dótìn gbogbo ẹ̀yin bàbá tẹ̀ wọ́n bí ẹ̀ ní má padà sí aburú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Bàbá wa Mallam Yussuf Adepoju akadi Ọlọ́run kó jẹ́ kí a rí pẹ́ Ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí yín gùn bá mi ká wáyà yẹn kò ní abẹ́bẹ̀ yẹn Ọlọ́run kó má fi aburú ṣe yín má dẹ̀ jẹ́ kí fáànù yẹn wú o kò sí owó ní foundation wa dáfẹ́ rà mí o. Bàbá wa akadi Ọlọ́run kó wọlé àbí gbogbo ayé tí ń gbádùn yín tí ò sí ẹni tí ò fẹ́ràn yín ẹni tí ìṣẹ̀lẹ́sìn Islam ni ó ti wo ọwọ́ tẹ̀ tó wá fi máa ń mú àwọn èèyàn ọwọ́ ẹ̀rọ ni lẹ́ fi máa ń pa àwọn èèyàn sẹ́sìn ẹ̀yin ò ní àtàṣà dòdò Ọlọ́run kó wọlé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrẹ̀lẹ̀ tọ́lọ́run fún yín bẹ́ẹ̀ yẹn bá tó wá bu yín ẹ wá wòran díẹ̀ bóyá yóò ronú pé wàdà kó tó di pẹ́ fi nǹkan gbé. Mallam Yussuf fi ọ̀rọ̀ ẹnu já hàn wá tan green light fún wa ní èsì ọ̀rọ̀ fún lágbájá kóòtù lọ́ọ̀tì bá rẹ̀ ń wọ́tọ̀ ní lọ́ọ̀yà. Mallam Yussuf èmi gba tí yín púpọ̀ o nínú àwọn bàbá wa níwájú tí mo gba tí wọ́n jù lẹ́yìn wà kí ẹ má lè fèsì ọ̀rọ̀ kó má lè èsì ọ̀rọ̀ fún kinní kan níbo ànífọlọ́pàá gbé ọlọ́pàá dé kóòtù ní lọ́ọ̀yà bọ́ ní lọ́ọ̀yà gan sí wọ́n lówó tó fi ṣẹjọ́ ni ọkọ̀ wu àpò rẹ náà pé sówó ẹjọ́ wà Ọlọ́run kó jọ ọkọ̀ dàkún kó má fara níyìn o ẹ bá mi ṣe sùúrù má ti dákéwúlẹ̀ bọ́ mọ́ tàkéwú náà fi sí ọ. Bàbá òyìnbí náà tẹ́ iná kan láàkà fún yín Ọlọ́run kó jọ ọkọ̀ dàkún kó má bàa bú ṣe yín àtàláfíà àtayé àtàyè má bàa kan jánu gbogbo ẹ̀yin náà àtọ̀ yìí rẹ̀. Bàbá Mallam Yussuf àmọ̀ pé bẹ́ẹ̀ tí máa ń ṣe ìdùnnú lẹ̀ máa fi ṣe gbogbo gbà ìyá ọlọ́mọ ló jókòó kẹ́ tó lọ bàbá bọ̀mọ̀ pé yọjú sí ìyá ọlọ́mọ ẹ bìsà fún bàbá ti fẹ́ sọ̀rọ̀ báwọn bàbá ní inshallah bàbá láwọn àwọn ṣẹ̀yọ ọlọ́mọ lọ́wọ́ wọ́n ní ẹ fún àwọn alákànnà nàmbà ayọ̀ ọlọ́mọ owó ńlá wọ̀ bẹ̀ bàbá Làgúsí mo kí yín ẹni mọ̀ náà ló yẹ ká tẹ̀lé mo tẹ̀lé Làgúsí lọ sùúrù rọ wá jáde èlùbọ́ ẹni mọ̀ náà ló yẹ ká tẹ̀lé mo tẹ̀lé Làgúsí lọ́wọ́ múra sùúrù rọ má tẹ̀lé mi wá jáde náà. Àwọn ambassador náà àwọn àtàlìjàmọ́lì àwọn ambassador wọn náà nù. Sùúrù rọ wájàdì náà bàbá mi aláàtìsẹ ẹni mọ̀ náà ló yẹ ká tẹ̀lé mo tẹ̀lé Làgúsí lọ́wọ́ múra sùúrù rọ wájàdì náà. Báyé ọmọ ìyá ẹni mọ̀ náà ló yẹ ká tẹ̀lé mo tẹ̀lé Làgúsí lọ sí àjì sùúrù rọ. Ajá ló ti bàbá àgbọ̀lọ́ ló mẹ́rú ẹ̀ sí Abdullah. Ẹni mọ̀ náà ló yẹ ká tẹ̀lé mo tẹ̀lé Làgúsí lọ sí London sùúrù. Kò síbi tí wọ́n lè gbé yẹn lọ. Bàbá Làgúsí ọ̀run nìkan wọ́n lè gbé yẹn lọ. Ẹ̀rọ kan wá lè lùbọ́ kò ní burúkú Alágúsí. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Ameer Shabaab àti Sauti Ìlọrin. Bàbá mi Mallam Yussuf Alágúsí ti dáa jù. Ọ̀rọ̀ náà wá gbóná jọjọ́ Ameer ò fẹ́ gbà àlìjàmọ́lì ò fẹ́ gbà ó ti fẹ́ tìjà tèmi náà torí mi làbúrò wọn tí mo máa ń kó sí ẹ láàrin tábà tí ń lò dé bá ìjàmọ́lì Ameer ò ṣáájú èmi ó wà láàrin ìjàmọ́lì wà lẹ́yìn bọ́dí gàìdì tó lóun lára ń tiẹ̀. Bàbá ọ̀rọ̀ náà wá gbóná
bàbá Alagusi ló wá yanjú ọ̀rọ̀ náà láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Alagusi tún wá parí nǹkan náà tán ń tó yà mí lẹ́nu nu o. Àwájọ wà nínú mọ́tò ní àtàwọn Ameer Shabaab à ń bọ̀ láti Ìlọrin à ń bọ̀ Òṣogbo. Alagusi wá yanjú ọ̀rọ̀ náà tán. Alagusi wá ní pé mo tiẹ̀ bá yín yanjú ẹ̀ tẹ́ sì gbà. Ameer mo fún yín 50,000. Alijamali mo fún yín 50,000. Mo ní ebi agbọ̀nràn dún kọ́ wọ́n láwọn fèmí náà ní 50,000. Allah. Ẹni mo tún rí yẹn lónìí básítì 50,000 tún ti wọlé ẹni Allahu Akbar. Allahu Akbar. Alagusi ẹsẹni tí wọ́n ń pè báwọn alájì tuntun tán pàwọn yẹn lọ àjì tán ṣe gbogbo ẹ níwọ̀n Ọlọ́run ní jẹ́lé iṣẹ́ náà bàjẹ́. Àmín. La hawla wala quwwata illa billahi aliyyil azim. bí bàbá ti ń sọ̀kalẹ̀ Mọ́kà $100 náà fi kò náà máa fáwọn Ameer Shabaab. Alagusi ẹ má jẹ́ tèmi ó tiẹ̀ wulẹ̀ tó bẹ́ẹ̀ torí ìlọ́kànjú à ẹ jẹ́ tèmi 50 ṣé kọ́ ọmọ wa bá yín ọmọ lọ bá wọn èdè kí nínú èdè àgọ́ àmọ́dùnú lọ bá wọn. Alagusi Alagusi ó ṣe é nù sọ̀rọ̀ pé wọ́n ń tiẹ̀ tó bá ti lè ṣàdéhùn fún yọmọ àbọ̀ ṣàdéhùn fáfá tí ń ṣe rọ́ẹ̀dù ó ti sòfò ń tiẹ̀ ná ọ̀tún wo bẹ́ẹ̀ mọ́nu 50 wọlé pásítì yọ power bank gbó nínú báàgì yẹn ìmọ̀ wò ó pówó ló wú bẹ́ẹ̀ ènìmọ̀ pa àti ìta. Alagusi ṣẹ̀ wá lọ́wọ́ lọ́nà tó ti tóbi gbogbo ọ̀nà tẹ́ ẹ̀ ti ń pè Ọlọ́run mọ̀ gbà fún yín bẹ́ẹ̀ ni. Àmín. ẹ ní wálẹ̀. Àmín. wọ́n la bàbá tẹ̀mí fi gbogbo ayé gbà fún Sheikh Labib Ali Abuaji. bàbá tó dáa tán yẹn Ọlọ́run kó wọlé àṣẹ dáadáa wọn tí wọ́n ń ṣe tí Mallam Yussuf náà kọ̀ǹfàmù ṣẹ́ náà Ọlọ́run ní faburú ṣe. Àmín. nísìn a kí gbogbo àwọn àfáà tí wọ́n ti wà níjòkó bàbá wa Alhaji wa tí wọ́n ṣẹ̀ tí á dìde bàbá wa tí gbogbo ayé mọ̀ wọ́n sí Muqaddam Najmuddin Al-Qadiri Al-Findi